Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam lọ́kùnrin àti lóbìnrin, mo kí wa kí Ọlọ́run bá mi kí yín. Ẹ jọ̀ọ́ títorí t'Ọlọ́run. Bóyá èmi ò tiẹ̀ follow ẹ̀ ná. Yinka TNT àbí kí ni wọ́n ń pè, èmi ò follow ẹ̀ rí because ọ̀rọ̀ tó ń sọ ò bá làákàyè mu. Àwọn èèyàn bíi tiẹ̀ ni wọ́n lè máa follow ẹ̀ because kò sí ẹ̀kọ́ kankan nínú nǹkan tó ń sọ jáde lẹ́nu. Àmọ́ tó kàn tó mú mi jáde tí mo fi ṣe fídíò yìí, òun ni ọ̀rọ̀ Eleha tí wọ́n mú mọ́ ètò tí wọ́n ń ṣe, ìyẹn program wọn tí wọ́n ń ṣe yẹn. Eleha tí wọ́n dárúkọ, tí obìnrin kan sọ wípé ọkọ òun àti Eleha yẹn àti òun àwọn jọ bá ọkọ òun ṣe two son àbí báwo ló sì ń pè, Ọlọ́run ní jẹ́ bá wọn mọ̀. Ìyẹn ló jẹ́ kí n jáde fún fídíò yìí. Ẹ̀yin bàbá mi nínú Islam, ẹ̀yin olórí wa nínú Islam, ẹ ń gba nǹkan tí ò dá láyé o. Ẹ ń gba àwọn nǹkan àwọn ọ̀wà tí ò yẹ ká máa gbà láyè, ẹ ń gbà láyè, ẹ ń fojú fohun tọ́lọ́run máa béèrè lọ́wọ́ yín jọ gbé dàdí kíámọ̀. Nítorí wípé tí ó bá jẹ́ wípé Islam ní òfin àbí ọmọ wípé ìjìyà ń bẹ nínú Islam fún ẹni tó bá ta àbùkù ẹ̀sìn kan ní irú àǹtí Yinka bí kí ló náà ń jẹ́ whatever, kò ní yẹn fà bọ́ sí orí social media máa sọ wípé Eleha kan ó lọ ṣe two son pẹ̀lú ìyàwó ilé kan pẹ̀lú ọkọ ẹni yẹn. Tó bá jẹ́ wípé ẹ jẹ́ kí ẹnu wa kò, ẹ̀yin bàbá wa, ihun tó bá yẹ kí ẹ bá wa mójútó mójútó. Eleha tó ń jó ìyẹn lẹ máa gbé kiri orí social media, àwọn ọ̀rọ̀ tó takú ọ̀rọ̀ tí ò yẹ kó máa ta mọ́ àwọn ìyàwó yín, àwọn ọ̀rọ̀ yẹn á máa ta mọ́ wọn, ẹ̀ sí rí nǹkan kan ṣe sí. Àti Yinka, èmi ò mi fìgbà kan gbá ti yín, wàláhì rọ́bìlì kábà, mi fìgbà kan gbá ti yín because ọ̀rọ̀ tẹ́ ń sọ ọ̀rọ̀ tó bá yé àwọn èèyàn jẹ́ ni, ọ̀rọ̀ tó bá yé ọmọ kékeré jẹ́, tó ń bá yé àgbàlagbà jẹ́ ni, atọ́kùnrin àtobìnrin, kò sẹ́ni tó máa follow yín táyé ò ní bàjẹ́ o. Bó tiẹ̀ jẹ́ pé a ti gbọ́ wípé olórí burúkú máa wá ẹni kúnra náà ni, gẹ́gẹ́ bó lóríire náà ṣe ń wá èèyàn kúnra, kọ́nà má kà wá mẹ́ni tó máa join yín because kò sí ẹ̀kọ́ kankan nínú gbogbo ohun tẹ́ ń sọ pátá. Ṣé wá rí Eleha tẹ́ sọ yẹn, èmi máa bá yín kẹsẹ̀ bọ́ pé Eleha tẹ́ sọ yẹn èmi fẹ́ mọ̀, àdúgbò tó ti ṣẹlẹ̀ mo fẹ́ mọ̀ because àwọn ikọ̀ kan máa dìde lórí ọ̀rọ̀ yìí láti mọ òfin tó tó, kí a dẹ̀ fa Eleha yẹn fún àwọn tó jẹ́ olórí wa, kí wọ́n fún ní ìdájọ́ tó tọ́ sí. Nítorí nínú Islam gòfin Islam ò gbà ká ṣe ṣìnà, ká má tí wàá sọ wípé ó lọ bá ọkọ ọlọ́kọ tíyàwó ẹ̀ fi